Mo kí yín káàbọ̀ sí àjààbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ṣògorẹ̀níkejì lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ìdùnnú ṣubú layọ̀ fún ìlú mọ̀ọ́ká olórin ni Samson àti aya rẹ̀ Ọmọlọ́lá bí àwọn méjèèjì ti jùmọ̀ ṣe ìgbéyàwó ní àná òde yìí ní ìlú Èkó, níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká olórin àti àwọn òṣèré pẹ̀lú péjúpésẹ̀ sí láti wá yẹ wọn sí, àwọn bíi Ìyábọ̀ Òjó, Mukare, Dr. Smile àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ ijó, ọjọ́ orin gbà ní ọjọ́ náà, kódà tọkọtaya kò lè pa ìdùnnú wọn mọ́ra bí ẹni tó jẹ́ atọ́kùn ètò ìyẹn Dr. Smile ti ní kí wọ́n kọ orin ìfẹ́ fún ara wọn, tí àwọn méjèèjì sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ijó àti ayọ̀. Ẹ jẹ́ kí a wo díẹ̀ níbẹ̀. Beautiful girl I've seen in all my life. Every second spent with you is like a day I start brand new. Yeah, and I'm so amazing what you do. Yes, I wanna be my own one around you. So I promise you forever now. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, òye ti ń fojú hàn gbangba wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé ni wọ́n ti ń dìde fún ìrànlọ́wọ́ àgbà òṣèré ni Fádèyí Olóró láti fún un ní ìrànlọ́wọ́ owó lójúnà àti lè ṣe ìtọ́jú àárẹ̀ ara èyí tó ń da bàbá náà láàmú. Ìlú mọ̀ọ́ká òṣèré Jígan Bàbá Ọjà ó ló fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tó ń pe bàbá ọ̀hún lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mọ bí àlàáfíà bàbá yìí ti jẹ́ àti láti fìdí rẹ̀ múlẹ̀ bí àsùnwọ̀n ilé ìfowópamọ́ bàbá Fádèyí Olóró bá sì ń ṣiṣẹ́ síbẹ̀ lójúnà àti lè taari owó èyí tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà tí àwọn olólùfẹ́ rẹ̀ fún un sí inú àsùnwọ̀n bàbá náà. Ẹ jẹ́ kí a wo díẹ̀ níbẹ̀. Ló sà. Mo ní ìyàn kan send 100,000 sí àti 20,000 ṣe máa ẹ ti rà láti. Mi ì tí ì rí. Bọ̀ ṣèbí kò sí kankan tó ń ṣe àkáǹtì yín yẹn. Kò sí nǹkan tó ṣe. Àkáǹtì yín ṣiṣẹ́ perfectly. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn lè send owó síbẹ̀. Bẹ́ẹ̀ni. Alright, tẹ́ bá ti rí àláàtì 100,000 àti 20,000 yẹn ẹ jẹ́ kí n mọ̀. Okay. Ọlọ́run á wà pẹ̀lú yín sá, Ọlọ́run á fún yín lára balẹ̀ sá. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, adẹ́rìn pòṣónú Warri Pikin ló ti fi fọ́nrán kan sóde níbi tí òun àti ọkọ rẹ̀ ti jọ wà pọ̀ tó sì kọ àpélé sí abẹ́ rẹ̀ bí ọkùnrin náà ti mú iṣẹ́ ní ìbádà tí kì í sì fiṣẹ́ náà ṣeré débi wípé ọkùnrin yìí lè gbàgbé láti má jẹun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí iṣẹ́, àmọ́ ó sọ wípé òun ti mú ní dandangbọ̀n fún un láti rí dájú wípé gbogbo ohun tó kọ̀ láti ṣe òun ni òun yóò mú nípa láti ṣe nítorí iṣẹ́ yìí. Ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, gbajúgbajà ìyá àbejì tuntun eléyìí tó tún jẹ́ òṣèré Bímbọ́ Success òun ló ti ń kí òṣèré pàtàkì ni Ṣótáyọ̀ Ṣóbọ́lá tí gbogbo ènìyàn mọ̀ sí Ṣótáyọ̀ Gágà wípé ó ṣe púpọ̀ fún ẹ̀bùn èyí tó fi ránṣẹ́ sí i. Bímbọ́ Success ló ń ṣí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn tó jẹ́ ti aṣọ ọmọdé tó ń ti bàtà tí Ṣótáyọ̀ Ṣóbọ́lá fi ránṣẹ́ sí i gẹ́gẹ́ bí ẹ̀bùn ọmọ tuntun, léyìí tí ọmọbìnrin náà sì lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ṣótáyọ̀ wípé ẹ ṣé gan-an ni. Kẹfà, gbajúgbajà òṣèré ni Stella Damasus ló ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń ṣí orúkọ òun pè léyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀, wípé òun wá sórí ìtàkùn ayélujára láti wá pe orúkọ náà fún àwọn ènìyàn tí kò mọ̀ pé dáadáa. Ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń pè òun ní Stella Damascus, wípé òun ò kì í ṣe Stella Damascus o bí kò ṣe Stella Damasus ó lórúkọ tòun, nítorí náà kí àwọn ènìyàn ṣe àtúnṣe bí wọ́n bá ń pe orúkọ yìí. But some people have asked me for the right pronunciation since I say my name is not Damascus. My name is really not Damascus. There's no C in my name. I know you will shout, but they said give us the real pronunciation. So here it is. My name is Stella Damasus. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, Ìtẹ̀lẹ̀ The Icon tó tún jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé ìyàtọ̀ ń bẹ o láàrin iyọ̀ àti ṣúgà, pé lóòótọ́ ni méjèèjì mú nǹkan dùn ṣùgbọ́n ọ̀nà tí àwọn méjèèjì ń gbà ṣiṣẹ́ òun ló yàtọ̀ síra wọn. Òṣèré yìí ló lo ìtàkùn ayélujára rẹ̀ fífi àwòrán rẹ̀ yìí tó rẹwà sí orí ìtàkùn náà ní èyí tó sì kọ àkọlé yìí sí abẹ́ rẹ̀ wípé lótìtọ́ ni ṣúgà àti iyọ̀ dára, iṣẹ́
iṣẹ́ wọn sì yàtọ̀ síra wọn. nítorí náà kí àwọn ènìyàn má fi orí wórí níbikíbi tí wọ́n bá wà wípé lótìtọ́ ni iyọ̀ àti ṣúgà dùn ṣùgbọ́n ọ̀nà tí méjèèjì ń gbà ṣiṣẹ́ ó yàtọ̀ síra wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin òṣèré pàtàkì ni Doris Simeon ó ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ fi ọmọ rẹ̀ ọkùnrin hàn síta tó sì sọ wípé ọmọkùnrin yìí ló jẹ́ pàtàkì nínú ayé mi. Doris Simeon ló lo ìtàkùn Insta story rẹ̀ láti fi ọmọ náà àti òun pẹ̀lú sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti dúró pẹ̀lú ọmọ yìí tí àwòrán náà sì fi àkọlé kan síra wípé fi ọmọkùnrin kékeré èyí tó ṣe pàtàkì nínú ayé rẹ̀ hàn léyìí tóun pẹ̀lú sì fi fọ́nrán fídíò àti àwòrán ọmọ rẹ̀ hàn síta wípé ọmọ yìí ló ṣe pàtàkì nínú ayé òun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta agbóhùnsáfẹ́fẹ́ ẹni tó tún jẹ́ agbédè Yorùbá lárugẹ ìyẹn Adéjọkẹ́ Ẹwà Èdè ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé òun mọ bí òun ti mọ Ọbásanjọ́ ní í mú wípé bí òun bá ti kí i tóun sì kúnlẹ̀ rẹ̀mùrẹ̀mù pẹ̀lú láti kì í dáadáa òun yóò rí ohunkóhun tí òun bá ń fẹ́ lọ́dọ̀ bàbá náà gbà. Adéjọkẹ́ ló fi ìtàkùn ayélujára rẹ̀ fi fọ́nrán fídíò àsìkò tó ń kí bàbá Ọbásanjọ́ yìí sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára ń sọ wípé ká má parọ́ ó mọ̀ nípa ẹwà èdè Yorùbá ní tòótọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká orí ayélujára tó tún jẹ́ akọ̀ròyìn orí ayélujára ni Linda Ìkejì ló ti fi àwòrán adìyẹ kan èyí tí ó ràgàbo àwọn ọmọ rẹ̀ nínú òjò sórí ìtàkùn ayélujára Insta story rẹ̀ èyí tó sì sọ wípé ìyá ni ìyá yóò máa jẹ́ lọ́jọ́kọjọ́. Linda Ìkejì ló fi fọ́nrán fídíò tó ń ti àwòrán adìyẹ náà sí orí ìtàkùn ayélujára rẹ̀ láti fi àpẹẹrẹ pàtàkì ìyá lára ọmọ hàn lórí ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní fi àwọn àpẹẹrẹ àwòrán kọ̀ọ̀kan sí i lábẹ́ láti ṣàfihàn wípé lóòótọ́ ìyá ni ìyá àwọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní bí ayẹyẹ ọdún kẹwàá amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn ti ń tẹ̀ síwájú ẹ máa tẹ̀lé wa lórí amóhùnmáwòrán àti ayélujára wa bí a ti ń fún yín ní àwọn ìbéèrè àti ìtakọ̀ngbọ̀n tí ẹ ó fi ní àǹfààní sí àwọn ẹ̀bùn wa lọ́lọ́kan òjọ̀kan. ìbéèrè wa tọ̀sẹ̀ yìí eléyìí tó sì ń lọ lọ́wọ́ òun náà ní kí ẹ dárúkọ ètò 5 lórí tẹlifíṣàn Orísun àti àwọn atọ́kùn rẹ̀. ìbéèrè kejì ni ọjọ́ wo ni ètò ilé aláyọ̀ máa ń wáyé lórí amóhùnmáwòrán Orísun àti àkókò rẹ̀. bákan náà ìtakọ̀ngbọ̀n tọ̀sẹ̀ yìí rèé ẹ ṣe fọ́nrán fídíò oníṣẹ́jú péréte kí ẹ sì kọ orin Orísun èyí tí ẹ mọ̀ sí orí rẹ̀. ẹ jẹ́ kí gbogbo ìdáhùn yín máa lọ sórí ìtàkùn ayélujára @Orisun TV. bákan náà ní kí #Orisun@10 challenge léyìí tí ó fún wa ní àǹfààní láti rí àwọn ìdáhùn yín lórí ayélujára. kò ní jù báyìí lọ fún àjààbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé àpalára ìgúnpá níyì kan nínú ohun gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká ṣiṣẹ́ takuntakun ká má ṣọ̀lẹ ájú wa ṣe. Ṣògo Rẹ́níkejì lórúkọ tèmi ó dàbọ̀.